update kan Ọlọ́run kò dá nǹkan tẹ̀ ń ṣe fún bọ̀dà Lati lórí social media èèyàn dáadáa tẹni bọ̀dà Lati o ẹ̀gbọ́n mi lẹni bọ̀dà bọ̀ ẹ jẹ́ àká náà ó ní I can swear with all my life where you can swear with all your life that this particular Jangiloba Temu Ikorodu registry referring to the wedding táǹtí Ṣọlá pé ṣe tán sọ pé diamond náà tó sí gbogbo aṣọ àwọn Allah we don suffer for this fracas o oníkálukú kan lè sọ in fact Donald Trump ní dájú mi since we are going with any narrative anybody can just come to social media and sọ anything tó bá wù ẹ máa gbà bẹ́ẹ̀ ni o Donald Trump ló bí mi bẹ́ẹ̀ ni òun ni mọ́mí mi lóyún fún òun ló bí èmi àti Lizzy sọ fún agbá yẹn pé wedding gown wọn tó diamond sí látòkè délẹ̀ it's plenty wọ́n ní this particular Jangiloba Temu Ikorodu registry was used to lure Lati ní màmá sọ báyìí àgbàlagbà ní bọ̀dá mi ó ti fẹ́ alákọ̀ọ́kọ́ ó ti fẹ́ lẹ́ẹ̀kejì ó ti fẹ́ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin báwo náà ṣe máa lọ ẹ̀ sí ìgbéyàwó ẹlẹ́ẹ̀kẹrin nobody love my brother ó wu bọ̀dá mi kó fẹ́ yénùgún mẹ́ni kì í ṣe pé kínní èèyàn táàtà tẹ̀ ní bọ̀dá Lati o ẹ kàn wò bẹ́ẹ̀ ni èèyàn táàtà ní bọ̀dá Lati so they did not ẹ má máa sọ báyìí it's not fair it's not fair bọ̀dá Lati was not love he fell in love bẹ́ẹ̀ni alákọ̀ọ́kọ́ he did not love the woman ẹlẹ́ẹ̀kejì ìyá onímọ̀ọ́mọ́ is fighting up and down ẹlẹ́ẹ̀kẹta Fọlá ti ṣe pẹpẹrẹpẹ jù ẹlẹ́ẹ̀kẹrin gangan ni in fact bọ́dà Lati ṣì ń lọ sórí ẹlẹ́ẹ̀kẹwàá kọ́kọ́ wọn tó balẹ̀ so he fell in love kì í ṣe pé wọ́n lọ bọ́dà Lati lọ ṣe wedding he fell in love with Neyi see yẹnu woman now who no go like her who no go like her ọkùnrin obìnrin sorry ṣùgbọ́n ìtẹ̀mọ̀ ṣọ́bìnrin ní ẹni àbọ̀ ọkùnrin tí anybody kó lọ náà tán mú eré tán mú rìlẹ̀ èrè sí pé kójú má rí bí gbogbo ara lógún ẹ̀ gbọ̀ngbà tó di bọ̀dá Lati sọ pé wow what a beauty in a woman so bọ̀dá Lati was not Lord in fact that kan suit tó ń gbé sí lọ́rùn yẹn suit yẹn dàbí suit àwọn ọmọdé lóòótọ́ but he was not Lord he fell in love he was physically present but his expression was showing that this man realized that he has made a gravely mistake. Only if you look very well at the pictures when they zoom in they zoom out there was a guy holding a blue script in the background ṣé fíìmù náà fẹ́ lọ ṣe ní registry ẹ má máa ṣe báyìí náà báwo lẹ́yìn èmi diamond tán tó ṣaṣọ lèmi rí àti dákán suit tí bọ́dà Lati wọ̀ tó dàbí suit àwọn ọmọdé tó máa ya flowers yẹn mi ò rí anybody tó wọ script nísìnyí tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ màá ṣe lọ wo the guy behind them that is holding a blue script màá ṣe lọ wo òótọ́ ni if you look at it very well Lizzy was sleeping on the basketball court wọ́n á gbé kámẹ́rà lọ sókè ẹ̀dẹ̀ mọ̀ pé kámẹ́rà tó máa ń lọ sókè production crew nìkan ni you may be right mi ò fi taratara gbà ó but you may be right. ẹni wá continue pé only there was a guy holding a blue script in the background. This arrangement of this wedding gives a location vibes. Má fẹ̀yìn tẹ́ńbẹ́lọ wedding àwọn olówó nìyẹn o wedding àwọn tó ganu ayé bó ṣe máa ń ṣe wedding nìyẹn o orí basketball court ni wọ́n mú hall wọ́n mú event center wọ́n mú ẹni basketball ti wà okay wedding àwọn tó ganu ayé tó ń to diamond ìsáṣọ àwọn ló wà ń lo basketball court o. When the arrangement of this wedding give a location vibe like shooting a scene from a movie script. She lied and deceived Baba Latifa that they needed to arrange a wedding between them in order for them to travel as husband and wife. That is a very strong alibi. Èmi kọ́ mo sọ lọ́dọ̀ Lizzozoo Anjorin ìyàwó Labubu Lati lórúkọ page yẹn. Wọ́n ní wọ́n fẹ́ travel wọ́n fẹ́ ráfù wípé wọ́n dẹ̀ nídìí láti ṣe wedding wọ́n lè ṣe mọ̀ pé o need marriage certificate
tí ìwà tọkọ bá fẹ́ travel something like that láti jẹ́ kó lè fún yín visa so torí travel bọ́dá Lati come and travel náà fi gbé yín ẹ̀gbọ́n mi ọlọ́ọ̀ ẹ ti jẹ ìyá ní ayé ọlọ́ọ̀ tẹ́ ẹ̀ bá jẹ́ ìyá mi ìmọ̀ ìyá tẹ́ ti jẹ lọ́wọ́ Ṣọlá pé it's more than enough ọlọ́ọ̀ wọ́n nítorí pé ẹ fẹ́ travel kò sẹ́ni wọ́n tó travel nù lé yín rí wọ́n nítorí ẹ̀ ni wọ́n ṣe basketball wedding fún yín pẹ̀lú aṣọ ọmọ kékeré tẹ́ ẹ kó sọ́rùn tí gbogbo ṣòkòtò yín tó ń bó fún mo dára ó tó bẹ́ẹ̀ náà wọ́n ní she lied and deceived Baba Latifa that they needed to arrange a wedding between them in order for them to travel as husband and wife. And we should remember that Lati discussed it with Fola that she should go get passport for herself and her children so that upon her return from wherever Bilizzy is taking Fola and his kids out of the country. So Bọ́dá Lati, ẹni yàrá lògùn gbé náà fi ẹ̀gbọ́n mi before you corner this will corner you sharpshooter may the best player win. So it's like wait also make them no go use you for a wedding script also the men we used to see ọkùnrin máa ń ṣiṣẹ́ náà Bọ́dá Lati reach your turn ẹ lọ ṣàkóbàtà obìnrin ẹgbẹ́ yín ṣé travelling lè bá agent ṣó lè tó yẹn nítorí Ọlọ́run ẹ̀yin náà ò lè ní nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ náà ló bá yẹ yín jẹ́ débi tẹ́ ọ ṣé travel wa lè ní bí agent ṣe kú Naija tó ṣe bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ máa kówó jọ ni ẹ dẹ̀ máa kówó fún agent wà dẹ̀ bá yín ṣe visa ló bá tán you don't need to go and do wedding kẹ lọ hara yín mọ́dọ̀ Lizzy kẹ lọ máa fọ kẹ lọ máa rí gbà tá a rí yín gbà tẹ́ ṣe máa rí yẹn náà abọ́nà sọ pé kẹ máa fọ odidi baálé ilé Baba Latifa wọ́n wá sọ yín di kúùkù wọ́n dákòtò sí yín lórí ẹ wá ń dín ẹja nu kitchen ń bò dára ẹ ń fi arúgbó ẹ pọ̀ ẹ fi lọ́ọ́ dín ẹja fún Lizzy ó ga ó dá kéèyàn tẹra mọ́ṣẹ́ o gbogbo nǹkan tójú yín rí tó wáyé pẹ́ ti tẹra mọ́ṣẹ́ ẹ máa jump from flower to flower ó possible kẹ́ má ṣẹ̀sìn bí eléyìí ó possible kẹ́ má ṣẹ̀sìn bí eléyìí. When he is taking Fola and his kids out of the country, but Fola exposed him over all his promises and failed on finances. It is why Ikukuma decided to stay put with Olowo Gugu. Ṣé rántí conversation yẹn tọ́jú òbò ẹ̀? Tọ́jú òbò ẹ̀ o. You know the reason why I dey go. Tọ́jú òbò ẹ̀ o. Do you remember the conversation? Conversation yẹn náà ló bírú nǹkan báyìí. Because tí Bọ́dá Lati bá sọ pé kó tọ́jú òbò ẹ̀ after 7 months tó ti kúrò nílé Bọ́dá Lati ò ní fẹ́ Lizzy ṣó ti yẹn Bọ́dá Lati saw an opportunity ó bẹ́ fún làbàtà ó yọ ọ̀bẹ tì í ni Lizzy dẹ̀ ti mọ̀ pé wọ́n ti yọ̀bẹ sóhun lọ́rùn òun náà ṣe bí kí ni ó ṣe bí pé ọmọ we go down together ni gbogbo drama tó ń ṣe yẹn sódà Bọ́dá Lati ò ní lè lọ anywhere torí ẹ̀ ló ṣe ń ba ayé máa yẹn jẹ́ Bọ́dá Lati ò ní lè lọ anywhere ọ̀dọ̀ ẹ̀ ló máa kú sí ó mọ̀ pé tó bá jẹ́ pé kínní pẹ̀lú voice tó gbọ́ yẹn ó ti mọ̀ pé àwọn Bọ́dá Lati ti lọ tó ti lè sọ fún Fọlá pé kó tọ́jú òbò ẹ̀ Bọ́dá Lati ń wo Fọlá lókèèrè ni so she have to decide that jẹ́ ń báyé máa ń jẹ́ so that kò ní lè padà sọ́dọ̀ Fọlá tí Bọ́dá Lati bá ká Fọlá mọ́ kọ́nà kan bó ṣe ń bí Fọlá ṣe ń jùdí lórí social tó bá rún Fọlá ìbẹ́ta ní Fọlá àwọn abílẹ̀ kan náà so ó mọ̀ pé Bọ́dá Lati ẹ gbọ́ pé ìṣẹ́jú gbàgbàgbà ni òun àti Fọlá mi ò rò gbó gbàgbàgbà ẹ rí pé wọ́n ń kó ìbásòfò Fọlá wọn ò jẹ́ kí Fọlá ṣiṣẹ́ ẹ mọ̀ pé okó yẹn dùn gan Lati ń ṣiṣẹ́ ń já gbogbo ẹ̀ mọ́ra ni ó tún fẹ́ lọ scam Lizzy gan torí pé ó fẹ́ tọ́jú Fọlá ọmọ yẹn dùn it's sweet in the middle Bọ́dá Lati ẹ mọ̀ pé the biggest loss yín ní ayé yín òun nìyẹn Fọlá is sweet in the middle ó dùn kọlẹ̀ látòrí délẹ̀ ni ó dùn ó mọ gbogbo eré ṣe wọ́n ní ṣe ni Lizzy lọ́n kọ́ ice cream sórí foko Bọ́dá Lati gbogbo la tún já sí rẹ̀ lọ́lọ́ wọ́n ní Lizzy lọ́n kọ́ ice cream sóko Bọ́dá Lati wọ́n ní ice cream ló ń kọ́ sórí oko torí kó fẹ́ lá oko ó ṣàṣe gbogbo ẹ̀ ṣé téèyàn bá fẹ́ ṣe BJ ṣó yẹ kó tún kọ́ ice cream sórí oko ẹ máa tí ice cream ń bọ́nú ọlọ́
wàhálà wọn àti gbogbo àti wá ṣẹlẹ̀ still náà kò dùn kò mọ́ ọ́lá pé tó bá yẹ pé wọ́n rọ ni gbogbo nonsense tó ń ṣe kò ní máa ṣe bẹ́ẹ̀. Ojú bọ̀dá Láti ò kúrò lára bọ̀dá Láti á ti fojú bọ́ṣọ lára Fọlá nísìnyí Fọlá tó wá kún sí níwájú ó kún sí lẹ́yìn wèrè tó dẹ́ gbé sílé páàdì ló ń kó sí dì egungun ẹja ni ọjọ́ tó wọ ṣòkòtò kẹ̀mbẹ́ yẹn kí ló dàbí aláǹgbàánú ẹ̀ Fọlá ó kún dáadáa agbo ẹ̀ sì kó àpò wọ́n sílẹ̀ bọ̀dá Láti á ti fojú pa pátá á ti sopi gbogbo ibi tí Fọlá ti ń síjú ó sọ pé mo fẹ́ gbẹ́jẹ́ bí ẹja gbígbẹ tó wá fún gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ọmọ yẹn ń kó ìkòkúkò sábẹ́ aṣọ dáadáa ti fi ojú jáṣọ mọ́ lára jágbátá já gbogbo ẹ̀ kóhun tiẹ̀ tún lọ bá lẹ́ẹ̀kan sí gbà yìí Lizzy dẹ̀rẹ̀ àṣepèṣèpè bọ̀dá Láti ti mọ̀ pé ló máa fi pa òun ẹ má bù bọ̀dá Láti mọ́ ẹ̀gbọ́n mi tòótọ́ ni o he's a very nice man nǹkan tó dé ló ní ká wá wo bọ̀dá Láti rest in preference ẹja gbígbẹ kẹ rest in preference nǹkan tó dé ló ní ká wá wo ṣó ti yẹ yín sí ẹ má bù bọ̀dá Láti mọ́ it's a very very nice man wọ́n ní but Fọlá exposed him over his promises and failed on finances that is why Ikukuma decided to stay put with olówó Google àǹtí Lizzy lówó ẹ̀kọ́ làkúrò lẹ́kọ̀ọ́ láyé ọjọ́ òun ni o èmi ò sọ ọ́ sí i o láyé ọjọ́ òun ó pọ̀ bíi kíni ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn àǹtí Lizzy lówó ó ti wá tán sí i o ṣe ti understand because of ogun tó ń jà ṣe mọ̀ pé ogun máa ń jẹ́ kéèyàn lose resources ni àtijọ́ tí àǹtí Lizzy ti ń jogun náà ti ń lose resources wọn so bọ̀ ẹ má wọ́n ti lówó rí mi ò wá mọ́ ń sìn àǹtí Lizzy ti lówó rí so ẹ má pè lówó Google so as not to completely lose out on everything that is it and at the end of the day he still lost because Lizzy is not a win. Lizzy is not a win. Èèyàn lè sọ pé I won with this woman èèyàn lè sọ pé I won with this woman no you can't win with somebody like Lizzy. Ayé Lizzy ó ti lábàá sketchy ó ti ṣe kí ni ó ti ọrùn jẹ́gẹ́ ó ti ọrùn kọjá repair ó ti bàjẹ́ so Láti ó fẹ́ fi kọ̀ọ̀kan payọ méjì ni Láti náà wá sọ̀kò pa in that process that is it ó rò pé àkóńsáré lágbárí ẹ lọ ṣiṣẹ́ ẹ má máa rò pé kẹ́ ẹ lágbárí bó ṣe fẹ́ lágbárí fún Lizzy náà ni Lizzy fi bá tiẹ̀ jẹ́ bẹ́yẹn ẹ má lọ agbárí ẹ jẹ́ kí ìyàwó tó wà nínú ilé yín kó tẹ́ yín lọ́rùn ju kẹ́ lọ máa ṣẹ̀sín àgbáyé wọ́n wá fi bọ̀dá Láti síbi tó ti ń di pọ́pọ́ọ̀fù àti ṣù ọlọ́run kò dá ọ ẹ̀yìn tẹ́ máa ń crop lórí social media bọ̀dá Láti ẹ tún dé wọ́n á gbọ́ adìyẹ ẹ tún fokùn sí lọ́rùn ṣé ẹ fẹ́ di baálé ilé ẹ wá sọ ọ́ di object of ridicule kò dá bẹ́yẹn o bọ̀dá Láti àlè tó rẹ ní rìn ká má tó rẹ ní bá sọ̀rọ̀ ẹ̀yin náà wèrè tẹ́ ẹ gbé lé ọjọ́ wo lẹ tó fẹ́ lọ gbé lọ sáró kẹ́ wò ó sàn ọjọ́ wo lẹ fẹ́ gbé lọ kán lọ wò ó sàn kán gba abẹ́rẹ́ fún ṣé ẹ fi ò pé ṣé ẹ̀jẹ̀ ṣe ń bá sùn bó ṣe rí yẹn tí ò ní wẹ́ tí gbogbo ẹ̀ máa gbá gbogbo ibi ló máa gbá àtòkè àtìsàlẹ̀ ẹnu máa gbá òbó máa gbá aṣọ máa gbá abíyá máa gbá ṣé kò yẹ kẹ́ ẹ gbé bó ṣe wà yẹn kẹ́tì ẹ̀ lọ jù sókun náà kí iyọ̀ òkun kó fọ gbogbo kókó sí nímú kókó sí lọ́pọlọ kókó sí ní lẹ́nu kókó sí ní gbogbo ẹ̀ kó fọ gbogbo òórùn burúkú tó bẹ́ẹ̀ tún ṣe máa gà á ní abájọ táyé yín náà ṣe ń bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń gà náà la ayé tí ẹ̀ ń bàjẹ́ ayé tí yín náà ń bàjẹ́ náà èmi ò bú yín èmi kàn sọ fún ọ pé kọ́ má bú yín mọ́ wípé ẹ fún bọ̀dá Láti ní time this is 6 years ẹ jẹ́ kó pé bíi 25 years ẹ ti understand ẹ jẹ́ kó pé bíi 25 years ẹ fún bọ̀dá Láti ní time ó máa adjust ṣe ti gbọ́ ẹ má máa update fún bọ̀dá Láti àgbàlagbà ní máa yẹn ó máa ṣe kí ni ó máa adjust with time má bú mọ́ it's not fair lọ́ọ̀kẹ́ ló lọ try now he took the risk you know but risk eléyìí
risk eléyìí ò dára rárá. So everybody láti ilẹ̀ nǹkan tó wọ ọmọ jẹ ló pọ̀ mọ́, so bọ́rọ̀ wọn ṣe rí ni ẹ jẹ́ máa